ọdún yìí ti ń lọ sópin ìwọ̀nba tó kù tọ́dún parí májà bọ́ ọdún lọ táyà tọmọ àṣẹ̀ǹtìkù ẹ̀ kọ̀la òun gángan ò mọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nípa ikú òṣèré orí ìtàgé Allwell Adémọ́lá gbogbo ẹ̀ pátápátá ní ìfihàn yìí nínú fọ́nrán yìí ẹ má lọ ibì kankan ẹ̀yin abiyamọ ayé a ò ní kú fọ̀táyọ̀ gbogbo yín náà lẹ mọ̀ òṣèré orí ìtàgé Allwell Adémọ́lá eyín lọ́ndì 27 of December nígbà tó kù jọ́ mẹ́ta péré ká bọ́ sínú ọdún 2026 ní òṣèré orí ìtàgé ló fò sánlẹ̀ ló papòdà irú ikú wo gangan ló pa á àti pé kí ló ṣe sábàbí ikú ẹ̀ àti pé kí làwọn ènìyàn ń sọ kí n tó lọ ẹ kọ́kọ́ gbọ́n tí Bísọ́lá Badmus tó sọ mò ń padà bọ̀. òkun sunkún òkú akáṣọ rere sunkún ara wọn kò ní jẹ́ kí ọdún jìnnà síra wọn àní kú ní rèwerèwe o àní kú so sad o ọwẹ́ ọ ó ti lọ náà nìyẹn ká ṣáà máa ṣe dáadáa ẹ jẹ́ n kọ́kọ́ sọ kàyéfì alákọ̀ọ́kọ́ nípa ikú Allwell Adémọ́lá ṣe rí birthday tó ṣe èyàn lóyún August tó ṣe last kó tó kú lọ́dún December gbogbo àwòrán pátápátá tó fi síkànnì ayélujára lọ́jọ́ òbí rẹ̀ aṣọ funfun gbogbo ẹ̀ kì wá sí pé aṣọ funfun tí wọ́n rán lásán ọ̀ràn tó ṣe gbàlẹ̀ rẹ̀ bí ìgbà pé wọ́n bá daṣọ ńlá bóyàn ṣé ẹ gbàgbé pé ọba orin sọ ó ní lọ́jọ́ tẹ́dà bá máa kú o lọ́jọ́ tẹ́dà bá máa kú àmì ara àásọyàn ẹjẹ́ àtúnwò kàyéfì ẹlẹ́ẹ̀kejì tuntun ṣẹlẹ̀ kó tó síwájú kó tó di pé òṣèré orí ìtàgé yìí ó kú mo ti sọ fún yín mo ní báàdì ètò ṣe aṣọ funfun báláú ló wọ̀ a ò ní kú fọ̀táyọ̀ ẹ̀yin abiyamọ ayé ẹ ṣàdúrà díẹ̀ tó kù tọdún 2025 yóò parí a ò mà ní bá lọ ẹ jẹ́ àmọ́ pọ̀ lọ́rọ̀ ẹ má gbàgbé a sọ̀rọ̀ òkú tó pa ṣùgbọ́n ká kọ́kọ́ wo àwọn kàyéfì tó ṣẹlẹ̀ tá a fi ń wò pé ilé ayé ò lágbára kàyéfì ẹlẹ́ẹ̀kejì ni pé kó tó di pé olóògbé papòdà 24 hours tí ó kú ó lọ sí gbogbo ìkànnì ayélujára rẹ̀ pátá ó post nǹkan kan bẹ́ẹ̀ kí ló post ẹjẹ́ àjọ wò ó. kọrin like really olórin tí mo torí ẹ̀ ṣe fídíò yìí náà I don't understand ẹ ló kọrin o. ẹ gbọ́n tó sọ ṣùgbọ́n orin wo gan ló kọ ó ní ó nítorí orin tóun fi ṣe fídíò yìí ẹ jẹ́ nǹkan ni tó kọ fún yín ó ní I will see the end of this year will never see my end àṣì ọlọ́jọ́ ti dé tó fi wòye pé kóun ò ṣèrò fídíò yìí tó ń go mọ̀ pé ikú ti ń kànlẹ̀ dẹ̀ ó ti dé pàkọ́ ọ̀hún ilé ayé asán a ò ní kú fọ̀táyọ̀ òṣèré orí ìtàgé Allwell Adémọ́lá ó kú lọ́mọ ọdún 43 kàyéfì ẹlẹ́ẹ̀kẹta wa nìyí pé ǹjẹ́ lẹ́ẹ̀jẹ̀ mọ̀ pé ó sì níyà láyé ẹ̀yin abiyamọ ayé oníwájú òní kẹ́yìn oníkẹ́yìn òní ṣáájú ẹ sàmì àdúrà èèyàn sí comment section ó lágbára o ẹ wo ipò tí màmá Allwell Adémọ́lá tí yóò wà tó bá gbọ́ pé ọmọ òun ti ṣaláìsí ẹ wò irú ikú wo ló pa gangan ẹ já mọ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ká lọ bẹ̀ a ò mọ̀ ní dàgán alẹ́ àwọn òbí wa wọn ò ní dàgán alẹ́. ẹ dájú mi kí ló tó sọ mí dàgán alẹ́. oríṣiríṣi la ti gbọ́ nípa ọ̀rọ̀ ikú tó pa Allwell Adémọ́lá ṣùgbọ́n irú ikú wo gangan ló pa á
gẹ́gẹ́ bí àwọn òṣèré orí ìtàgé ẹgbẹ́ rẹ̀ bí wọ́n ṣe sọ èèyàn síkànnì ayélujára, wọ́n ní Allwell Adémọ́lá inú ilé rẹ̀ ló wà tí múra fún òpin ọdún èèyàn December. Ṣàdédé ni èèyàn ọkàn rẹ̀ lọ́kàn ṣàdédé sọsẹ́lẹ̀ èèyàn táwọn olóyìnbó ní pè ní cardiac arrest tàbí ká sọ pé heart attack ní tó gbajúmọ̀ jù táwọn ènìyàn mọ̀. Kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ láwọn ènìyàn gbárùkù tì pé bóyá àwọn lè dóòlà ẹ̀mí rẹ̀. Wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn, ṣùgbọ́n aṣọ ò bọ́mọyẹ mọ́, aṣọ ò bọ́mọyẹ Allwell Adémọ́lá mọ́. Ọmọyẹ rẹ̀ ó padà rìn òhò wọjà. Ó lágbára o. Ilé ayé ẹ wo àwọn kàyéfì tá a fi hàn yín. Lẹ́yìn tí olóògbé lọ làwọn tó jẹ́ àwọn èèyàn rẹ̀ nínú Nollywood ni wọ́n bẹ̀rẹ̀ sí post picture rẹ̀ tí wọ́n ń kọ RIP. Àjálù ńlá ní fún fámìlì olóògbé, àjálù ńlá ní fún ìyá olóògbé gangan, àjálù ńlá ní fún àwọn òṣèré orí ìtàgé lápapọ̀, àjálù ńlá gan wá ní fáwọn tó jẹ́ àwọn olólùfẹ́ rẹ̀, torí pé òṣèré orí ìtàgé yìí ó wà lára àwọn táwọn ènìyàn fẹ́ràn jù, torí pé ẹ lè rí níbi kí wọ́n máa ṣe online drag tí wọ́n máa ń ṣe. Àjálù ńlá ló wá jẹ gangan fórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹ̀yin abiyamọ ayé, ẹ sàmì àdúrà lẹ́ẹ̀kan sí i. A ò ní kú fọ̀táyọ̀, Ọlọ́run ọba kò ní sọ wá di àgàn alẹ́. Ẹ sàmì àdúrà. Gbogbo àwọn òṣèré orí ìtàgé ni wọ́n bá kẹ́dùn, wọ́n bá fámìlì olóògbé kẹ́dùn. Ẹ wo ìyá Jayé Kútì, àwọn náà post èèyàn síkànnì ayélujára wọn. Oríṣiríṣi òṣèré orí ìtàgé náà ló ti lọ síkànnì ayélujára wọn tí wọ́n post. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹjá bá olóògbé, ẹjá bá kẹ́dùn, ẹ lọ sí abara àríwísí èèyàn comment section. Ẹ̀yin náà tẹ RIP kẹ wá ṣe àmì àdúrà tí mo fẹ́ ṣe yìí. Ìwọ̀nba tó kù tọ́dún parí, a ò ní bọ́dún lọ o. Tọ́dún bá tún wá dé náà èèyàn 2026, a ò mà ní bá lọ. Ilé ayé asán àfọwọ́lẹ̀ fọ́ bà mà ní.